Àkọlé eré orí ìtàgé tí yóò wá sí etí ìgbọ́ yín ni OJÚ DÚDÚ, olùkọ̀tàn Enoch Òjótísà. Ojú dúdú ló ń gbàdúrà làánú. Ojú dúdú òye ló ń gbàdúrà làánú. Àrùn bọ̀dá Àjàní nínú sẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá ní ìyá kan kú. Àrùn bọ̀dá Àjàní tí ó ń gbèrò bí ó ti ṣe yọ kúrò nínú àhámọ́ tí ó wà. Bọ̀dá Àjàní gbèrò pẹ̀lú Àkànmú láti pe rọrọ bíi pé wọ́n ń wúkọ́ fẹ́, bíi pé wọn kò lè mí jaara, bíi pé wọn kò sì lè sọ̀rọ̀ pẹ̀lú, èyí tí í ṣe àwọn àpẹẹrẹ àrùn lùkúlùkú coronavirus. Bùdá mi ẹ pẹ̀lẹ́. Ẹ̀yin náà àti fẹ́ bẹ̀rẹ̀ náà báyìí náà ni àní mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ máa wúkọ̀ yín lọ. Bùdá mi. Bùdá mi ẹ má kú. Bùdá mi ẹ má kú. Alaye constable alaye ẹ wá o. Ilé ló ń kú kọ́ mi tó lọ́nu mọ́lẹ̀ bẹ́ẹ̀ ń tọ́jú ká. Dáadáa o. Má kó bá yé mi bí o. Ẹ wá kó ṣe kúrò bí o. Constable. Wèrè máa ń ṣàǹfààní wo ló ń pariwo níbẹ̀ yẹn. Àwọn wèrè wo gan ló tiẹ̀ wà ń bẹ̀ ná. Èmi bàbá ẹ ló pariwo ń bẹ̀ ṣé wàá ó kẹnu sọ̀rọ̀ bí. Ṣé o sún àpò wà ókè báyìí? Orúkọ ẹ̀ ní láti máa rò kò wá òkè. Téèkì nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́rin fún mi. Okay sir. Bùdá mi ẹ wúkọ́ dáadáa bó lè náà ṣe wúkọ́ bí. Kí ló sọ pé ó ń ṣe ọ́? Mi ò mí dáadáa o. Ní gbẹ̀yìngbẹ̀yìn ọgbọ́n wọ̀nyí jẹ àwọn ọlọ́pàá ìyágankú ìyẹn Corporal Fasasi àti Constable Kasumu ó kó wọn nínú ọjà níjọ́sí níbi tí wọ́n ti ń ta oògùn tí ìjọba kò fọwọ́ sí. Wọ́n bá dá bọ̀dá Àjàní àti Àkànmú sílẹ̀ o pẹ̀lú owó díẹ̀ tí wọ́n tún kó fún wọn tí àwọn ọlọ́pàá gbà lọ́wọ́ wọn níjó níyìn. Àkànmú. Bùdá mi. Ó rí pé. Tá a bá ń gbọ́ bá bọ́ ọlọ́pọlọ wà láyé ọpọlọ yín bíi stabilizer ni. Sórí ọlọ́run ṣiṣẹ́ ìgbà lórí kò kè é gba lórí lọ́wọ́ èèyàn kó mọ̀ fi tẹnu gbọ̀n ha. Èmi náà tẹ̀ rí bẹ́ẹ̀. Ẹ ń bá kúrú kò yẹ ó tún mọ̀ gbọ̀n. In fact Ìyànà méjì ò yẹ kó jẹ́ èèyàn. kò yóò jẹ́ èèyàn. Kò yẹ kéèyàn rí báyìí kọ́mọ̀ tó lọ́gbọ́n ní. In fact. Kéèyàn tó sì kọ́mọ̀ tó ló lọ. Bẹ́ẹ̀ni. Kọ́mọ̀ tó wá ní ọgbọ́n. Ọlọ́yin ti fi ìyànà méjì jẹ́ èèyàn. Yín tí ọ̀rọ̀ yín kàn fi dùn mí ni pé ọgbọ́n rere ò sínú yín àwọn ọgbọ́n olè jìbìtì Ọlọ́run kàn kó fún yín ni. Ẹ̀bùn Ọlọ́run ni látọ̀run wá ni. Ẹ̀bùn gidi ni. Ṣé kò mọ̀ pé wa náà? Àwọn ọ̀pá ti pẹ̀lú ọ̀pá tí ì bá sọgbọ́n orí mi. ó pè é ṣé wò lọ ẹyin But owó tán ságbà lọ́wọ́ mi mo sáré nǹkan mi gbà wálé padà. Àríbọ̀dá Àjàní tí ó bẹ̀rẹ̀ sí í fọ́nu pé kò sẹ́ni tó lè gbá òun bóun ṣe fi ọgbọ́n burúkú gbá àwọn ọlọ́pàá ìyágankú. Kódà ó sọ pé kò sẹ́ni tó lè gbá òun bí ìtìlọ̀ ṣe gbá àbúrò òun Jayé níjó níyìn. Ṣé wàá rò pé mi gọ̀ bí ìdí lọ ṣe gbá Jayé ni? Ó rí i pé Jayé ó kàkàwé ni ọ̀lọ́gbọ́n lórí. Ẹ mọ̀ gbọ́ bọ̀dá Àjàní. Ikú yín náà kan mò ń kú lọ ni. Ṣé wọ́n bá lè lé gbá mi ni? Ó kúkú ara rẹ̀. Ẹ Ṣé bá wo ṣe ọgbọ́n orí mi? àmọ́ ọgbọ́n orí lẹ lò. Àṣà tún ní sí nínú ẹ̀wọ̀n táwọn ọjọ́ náà. Èyí ni wọ́n ń sọ lọ́wọ́ tí ọmọge tí ó rẹwà kan tó fi kí bọ̀dá Àjàní bẹ́ẹ̀ sì ni bọ̀dá Àjàní bá fi ọgbọ́n tẹ̀lé. Bẹ́ẹ̀ kí wá kí yín o. Àti ẹ̀kí yín àárín yín lẹ́ẹ̀dì iwájú lẹ́ẹ̀dì ẹ̀yìn ta ní orí tí ó sọ pé òun ọmọge Chelsea tú Arsenal náà tú gbogbo ẹ̀ dúró déédéé wo gbé súnmọ́ mi náà mọ́ wò mí pé mo lọ́jọ́ orí o. Ọbẹ̀ tó dùn ún ló pa. yín sì wá fowó fọ̀ jẹ́. Bọ̀dá Àjàní fóònù yín ríngì o. Àfilẹ̀. Ọmọge náà jẹ́ kí bọ̀dá Àjàní kọ́kọ́ fi ọwọ́ kan òun àmọ́ bí bọ̀dá Àjàní ṣe fẹ́ dì mọ́ gbági ni ó náà bá bẹ̀rẹ̀ sí wúkọ́ pé òun ní kòró àti pé ilé ìwòsàn ìjọba gan-an ni òun ti ń lọ kóun tó kí bọ̀dá Àjàní bẹ́ẹ̀ ni bọ̀dá Àjàní bá bẹ́ẹ̀ lùgbẹ́ pé ká náà rí bi. Ó wá súnmọ́ bí ìjà bẹ̀rẹ̀ kìíní kí wọ́n máa wò ó kọ́. So nílò mi ni. Mi nílò mi mo tẹ̀ ti fẹ́ sọ fún yín mo lọ ilé ìwòsàn ni mo ní kòró ni. Olúwa o ó ní kí ni. Bọ̀dá mi sọ kọ̀wọ̀. Ẹ bá máa wù kọ́ fún la. Bí
bí bọ̀dá Àjàní ṣe ń sáré padà sí ọ̀dọ̀ Àkànmú àti Jayé ló bá kí ẹnu bọ̀rọ̀ ohun tí ojú rẹ̀ rí àti bí Ọlọ́run ṣe kó o yọ láìpẹ́ lọ́wọ́ àrùn lùkúlùkú kòró. Àkànmú bọ̀dá kí ló dé mo pẹ́yìn látẹ̀kẹ́. ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ sọ bọ̀dá yín nù. àdúpẹ́ kí ló ṣẹlẹ̀. ọmọ kan tó ní kòró mọ̀ ní Ọlọ́run ni ò jẹ́ kí n ní kòró lónìí o. Àkànmú Jayé kòró kẹ̀. mo fẹ́ fọkàn báyìí ló bá sọ fún pé òní kò. ẹ ní sùúrù bọ̀dá mi. ní ti kó kòrónà yìí. ẹ lè kó kòrónà wa owó tá a kó bọ̀ láti Yàgànkú ibo ni owó wà. àfa àjọyọ̀ ń béèrè irùngbọ̀n sọ́ọ̀mù pé gbogbo ẹ̀ ti bá kan lọ. èmi bà lé mi ó gba díẹ̀ lára owó tí dìlọ̀ gbà lọ́wọ́ tèmi. gbogbo ẹ̀ ti bá ọmọge ti kó lọ ọmọge ti kó lọ. bọ́dà mi owó tẹ́ ká fi jẹun ká fi mọ́ wá kó fóbìnrin bọ́dà mi kò dá báyìí. ọmọ dúpẹ́ ebo tẹ̀ sí ró jẹ́jẹ́ mọ dúpẹ́ ká ní mo ti kókò náà gbogbo yín ni aṣọ lè ṣẹ̀ṣẹ̀ dàbí. ọ̀rọ̀ tí ẹ̀dùn lẹ́nu tiẹ̀ ìgbà tá a wà ní Yàgànkú gan. níbi tí Àkànmú Àjàní Jayé àti àbúrò wọn Àṣàkẹ́ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a rí ọ́físà Fàsásí àti ọmọge náà tí wọ́n ń kọjá. Àjàní àti Àkànmú pinnu láti sá wọlé ṣùgbọ́n ọ́físà Fàsásí ká wọn ó sì ṣàlàyé fún wọn bí ọmọge náà ti gbá wọn tó sì gba owó padà fún òun. kọlọ́n tẹ̀ wá sànú yẹn gan ni ìwọ tá a tiẹ̀ wà ní Yàgànkú tó béèrè wa sàkáàbì kẹ́nẹ́pọ̀ bọ́dà mi ẹ wá o sọ́mọbìnrin tí ó gbowó lọ́wọ́ yẹn ẹ wá wo so nǹkan ní bọ̀ yìí pẹ̀lú ọkùnrin mi ṣe bẹ́ẹ̀ lóní kòró ni. òun ni. ẹni sùúrù ṣé ọ́físà Fàsásí kò dàbí Fàsásí nù ojú mi rí dọ́bùdì. Fàsásí ni bọ̀dà mi ẹni orí yọ. ó dilé ìjọ. stop there jàre. níbo lẹ́ ń sá lọ. sálọ. farabalẹ̀. mo fẹ́ mú kánú lẹ́ni. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo ẹ̀ pátá ló ti yé mi. àgàgà ìwọ Àjàní gbogbo fíìmù tí wà àti fine girl bébì mi tẹ́jọ perform location tẹ́ lọ. pátápátá ló ti explain fún mi. o sì bó lọ. o tún ṣe ń pa. ṣé bówó tó gbà lọ́wọ́ ẹ yẹn ṣé bó ni wọ́n gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá láàárọ̀ yẹn. ọ́fíìsà bá a gbó wa padà. ṣé bí gbogbo ẹ̀ ni wọ́n gbà. ìyún ní pé o lè gbé o lè dẹ̀ tún gbà á padà. ayé mi o. mo rẹ́ni tó gbọ́n ju bọ̀dá mi lọ. èyí tó jẹ́ ọgbọ́n fún wa. Ilé-iṣẹ́ Akewi Art House Limited ló ṣe àgbékalẹ̀ eré ìtàgé rédíò yìí ẹ sì lè kàn sí wọn lórí ìkànnì ayélujára wọn www.akewiarthouse.com àbí lórí aago wọn 002-519-7198 002-519-7198 òǹkọ̀tẹ̀rẹ́ náà ni Enoch Òjótísà. àwọn òṣèré ni Àdìsá Olúṣọlá, Ọ̀kẹ́ Joseph, Joel Fáyẹmí, Olúṣẹ́gun Ayọ̀adé, Ọlọ́nàdé Joy, Adébáyọ̀ Ọláwálé Samson, Adédòkun Bùnmi, Títílọpẹ́ Ọlájíre àti Enoch Òjótísà. ẹ fojúsọ́nà fún àkọ́tún ipa mìíràn lórí ìkànnì ayélujára GVBN lórí Facebook www.facebook.com/GVBNRadioTV ó dìgbà.